ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday June 3 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ oríire ló jẹ́ láàyè iṣẹ́ yín. Àṣeyọrí rèé níbi iṣẹ́kíṣẹ́ tí ẹ bá ń ṣe, gbogbo iṣẹ́ tẹ́ bá ti ń dáwọ́lé látijọ́ mẹ́ta, ẹ máa ṣàṣeyọrí lórí rẹ̀ lọ́jọ́ tòní. Tínú tí yín náà àdùn tára ẹ̀yin á kún pé mo padà mo padà ṣàṣeyọrí lórí kinní. Bẹ́ẹ̀ ló máa rí o. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pọ̀rọ̀ iṣẹ́ náà ló máa wà lọ́kàn yín gbágbágbá, tó sì jẹ́ pé reputation yín láwùjọ á tún yàtọ̀. Àwọn èèyàn á tún pọ́n yín lé sí, àwọn èèyàn á tún bá yín ṣe sí dáadáa lọ́jọ́ tòní. Customer tuntun lè wọlé, contract tuntun lè wọlé lọ́jọ́ tòní. Àbí ìtẹ̀tẹ̀ tí ń kọ̀wé lé lórí pé kíkiní tí ẹ̀ bọ́ sí látijọ́ yìí, ó máa bọ́ sí fún yín lọ́jọ́ ti tòní o. Kí ni yín á dùn, táyọ̀ yín á kún. Ọjọ́ oríire gbà lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín á lọ dáadáa. Ire owó náà wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní látara iṣẹ́ tẹ́ bá ṣe. Bẹ́ẹ̀ sì ni ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé lẹ máa jẹ́ lọ́jọ́ tòní. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Aago 12 kọjá ìṣẹ́jú 25 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 25 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ olive green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ọjọ́ tó ṣe é pé ìrìn àjò ọ̀nà jíjìn ó ṣeé ṣe kí ó balẹ̀. Ọjọ́ tó ṣe é pé ìfà àtàǹfààní ire ọ̀nà jíjìn ó sì máa wọlé fún yín bá ti ṣe ń tẹnumọ́ látijọ́ mẹ́ta. Ẹ̀yin tó bá ṣe é pé ire ọ̀nà jíjìn ò tí wọlé fún lánàá, tí ò wọlé fún jẹta yìí, ní ire ọ̀nà jíjìn máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ó tẹ́ máa ráǹfààní jẹ́ Friday lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ẹ lè rìn àjò èyíkéyìí tó bá wù yín lásìkò yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín á máa gbé yín ní lọ́kàn bí ìgbà pé kẹ́ travel. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rè travel máa wọlé ní ọwọ́ ìrọ̀rùn, tó ṣe é pé travel yìí lè jọmọ́ ti iṣẹ́, tó sì jẹ́ pé travel yìí máa béèrè ábídùnú àbáyọ̀ fún yín. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Kó nǹkan méjò lẹ́sẹ̀. Àrùn yẹn báyìí lè máa rìn láṣẹ Ọlọ́run ọba, tó ṣe é pé gbogbo nǹkan máa lọ sòsè. Friday lọ́jọ́ tòní jẹ́ ẹ máa lómìnira dáadáa lọ́jọ́ tòní. Ìgboyà máa wà fún yín. Ọpọlọ yín á jí pépé, ẹ máa wà very brilliant. Gbogbo ìtẹ́ bá ṣe pátá láwọn èèyàn máa gbà lọ́jọ́ tòní. Wọ́n á nífẹ̀ẹ́ sí dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ó dára kẹ́ fi connect pẹ̀lú àwọn tẹ́ ní lọ́nà jíjìn, àwọn tó ṣe é pé family tọ́nà wọn jìn, àwọn ọ̀rẹ́ yín tó ṣe é pọ̀nà wọn jìn tó wà láàbúrò ẹ lè bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ tòní. Àwọn nǹkan tẹ́ ti ń fojú sùn láti ilẹ̀ òkèèrè látijọ́ mẹ́ta, àbí nǹkan tó ṣe é pé ó ti wà lọ́kàn yín tipẹ́tipẹ́ tẹ́ ti ń wò pé kíní mo fẹ́ rí ṣe, ó ṣe é ṣe kẹ́ rí wọn ṣe lásìkò yìí láṣeyọrí. Ọjọ́ tó dára ló jẹ́, tíṣẹ́ máa lọ dáadáa, tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Bẹ́ẹ̀ sì ni ire owó lè wọlé fún yín dáadáa lénìí. Aago 3 kù ìṣẹ́jú 25 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́ fún yín o. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ìlàkàkà yín ò ní pọ̀ rẹpẹtẹ. Ire á sì wọlé fún yín dáadáa. Ire á wọlé láti ibi tẹ́ ro kàn àti ibi tẹ́ ro kàn sí. Ẹ máa ráǹfààní jẹ dáadáa ń bẹ lọ́jọ́ ti tòní. Ẹ̀yin tẹ́ ti yáyàn lówó látijọ́ yìí, ó ṣeé ṣe kí wọ́n sanwó yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe káwọn tó jẹ yín gbèsè kí wọ́n dá gbèsè náà padà fún yín lọ́jọ́ tòní. Ire ìfà máa wọlé fún yín lọ́jọ́ tòní. Kódà ó ṣeé ṣe kí wọ́n pín ogún kankan yín lọ́jọ́ tòní. Kẹ́ ráǹfààní màlẹ́bí kan jẹ lọ́jọ́ tòní. Àǹfààní á wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin àti èèyàn tẹ́jọ́ dànkọ́ pọ̀, ẹ máa ríre dáadáa látọ̀dọ̀ wọn lọ́jọ́ ti tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń lò ràwọ̀ yìí, inú dùn nínú ayọ̀ báyìí lẹ́ máa wà lọ́jọ́ ti tòní. Transformation èyí tí ẹ̀ ń fẹ́ ó ṣeé ṣe kó wáyé fún yín ní ọjọ́ ti tòní o. Ẹ sì máa ṣàṣeyọrí lórí àwọn kankan náà lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ ti wò pé kó dìde, nǹkan tẹ́ ti ń ṣe láti jẹ́ bí kíkíní ti ẹ̀ gbòòrò, ó ṣeé ṣe kó gbòòrò lọ́jọ́ tòní. Inú yín á dùn, ayọ̀ yín á kún lọ́jọ́ tòní. Kò sí wàhálà rárá. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín á lọ dáadáa. Ire owó náà wọlé fún yín lénìí. Aago 4 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, lọ́jọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ṣùgbọ́n ó gbà kí sàrà láàrin èèyàn tó lólùfẹ́ yín. Àwọn kankan máa wọ̀nyí lọ́kàn kẹ́ ṣe lọ́jọ́ tòní tó lólùfẹ́ yín máa fẹ́ post ẹ lè fẹ́ náwó fún olólùfẹ́ yín kan lọ́jọ́ tòní, àbí kẹ́ fẹ́ náwó nítorí tó olólùfẹ́ yín kan lénìí. Àwọn kankan lè wọ̀nyí fún ara yín lọ́kàn láti ṣe lọ́jọ́ tòní, àbí láti kówó lé lórí tó ṣe pé olólùfẹ́ yín máa ní irọ́ kò rí bẹ́ẹ̀, tàbí kó ṣe pé ẹ fẹ́ ṣe fúnra yín tó wá dàbí ìgbà pé ẹ̀ ń pìtì olólùfẹ́ yín kan lórí nǹkan kan tí ẹ fẹ́ náwó lé lórí fún tiwọn. Tẹ máa wò pé àbí kí n ṣe tiẹ̀ náà, àbí kí n ṣe tèmi náà, àbí kí n dá sí méjì. Ẹ máa fẹ́ máa ro àwọn nǹkan bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Issue sì lè wáyé láàrin yín lọ́jọ́ tòní tó jọmọ́ issue àwọn nǹkan tí ẹ ń fẹ́
issue àwọn kan tí ẹ̀ ń wò pé kíní ni mo fẹ́, kíní ló rọ̀ mí lọ́rùn, kíní mo fẹ́ ṣe fún ìdàgbàsókè tó ṣe pé olólùfẹ́ yín lè oppose ẹ̀ pé irọ́ kò lè rí bẹ́ẹ̀ láyéláyé tẹ́jọ́ fẹ́ ní fanfà díẹ̀ lọ́jọ́ tòní ẹ kí èsàrà ẹ má bá wọn fa fanfà ju bó ṣe yẹ lọ. Ó bẹ́tà kẹ́ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní kẹ́ ráyè falẹ̀ mọ̀ṣẹ́ torí tẹ bá falẹ̀ mọ̀ṣẹ́ máa rí gbámú dáadáa owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní tẹ bá ṣiṣẹ́ dáadáa. Àwọn kan tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí náà díẹ̀ ni wọ́n lè fẹ́ stress yín lọ́jọ́ tòní tàdàbí ìgbà pé kẹ́ lè ráǹfààní àtòrí yẹn gbámú stress díẹ̀ fẹ́ wáyé. Àwọn èèyàn àti olólùfẹ́ yín sì kì í ṣeṣe kó má rí bẹ́ẹ̀ gùn régé dáadáa tó lọ́jọ́ tòní kí ìṣù díẹ̀ fẹ́ wáyé láàrin yín ṣùgbọ́n ní ìgbẹ̀yìn gbogbo ẹ lè padà rọlẹ̀ tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú mọ́ tí bá ṣe wọ́n yá wá padà lọ bó ṣe yẹ kó lọ. Tẹ́ bá lọ fi iṣẹ́ lè ní ẹ̀ máa rí gbámú ibi owó lè wọlé fún yín bẹ́ẹ̀ sì ni relationship yín ó lè rí bákan lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí a ti ṣe sọ. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ́ bíjì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rìrì Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe é pé àwọn nǹkan tí ẹ̀ ń go through látijọ́ mẹ́ta bí àwọn stress àtijọ́ mẹ́ta ó ṣe ṣe kó máa fẹ́ reduce díẹ̀díẹ̀ kẹ́ máa fẹ́ ráṣeyọrí lórí àwọn stress tẹ́ ń go through bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dàbí àìlera tó ti ń ṣẹlẹ̀ látijọ́ yìí ó ṣe ṣe kí ẹ wá solution lé lórí lọ́jọ́ tòní padà rí solution tó tọ́ láti fi kojú àìlera tó ń ṣẹlẹ̀ yìí lọ́jọ́ tòní tó sì jẹ́ pé máa gbòmìnira ẹ máa ní freedom lé lórí lọ́jọ́ tòní ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín tó ṣe pé ẹ máa rí dùn ẹ máa rí ayọ̀ gbogbo stress àtijọ́ mẹ́ta kásẹ̀ ńlẹ̀ díẹ̀ ṣùgbọ́n tẹ bá ṣì ní nǹkan tó ṣe kókó tẹ fẹ́ ṣe lọ́jọ́ tòní ẹ má procrastinate ẹ má ní tó bá dọ̀la máa ṣe tó bá dọ̀tún la máa ṣe èyí náà ní best day fún yín láti fi falẹ̀ mọ́ṣẹ́ kò tí bí iṣẹ́ ṣe lè pọ̀ tó ẹ yanjú rẹ̀ lọ́jọ́ tòní kẹ́ lè feel relief títí ìrọ̀lẹ́ kó lè rọ̀ yín lọ́rùn títí ìrọ̀lẹ́ ọjọ́ tòní kò sí wàhálà rárá lọ́jọ́ tòní tẹ bá falẹ̀ mọ́ṣẹ́ máa ríre gbámú dáadáa ẹ sì máa ń gbàgbé ìlera ara yín ẹ fojú ẹgbẹ́ kan ò lè ara yín lọ́jọ́ tòní pẹ̀lú relationship yín lè lọ dáadáa ṣùgbọ́n task á pọ̀ lọ́rùn yín díẹ̀ tó ṣeé ṣe kí lè má fẹ́ jẹ́ kẹ́ ráyè ti ìfẹ́ rẹpẹtẹ púpọ̀. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ forest green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ máa wà creative dáadáa gbogbo nǹkan tó tẹ́yìn lọ́rùn pátá lẹ́ẹ̀ máa fẹ́ máa ṣe ẹ máa rí nǹkan dùn ẹ máa rí nǹkan ayọ̀ dáadáa lọ́jọ́ tòní dàbí ìgbà pẹ́yìn gangan lògùn ọjọ́ tòní ni gbogbo èèyàn ló máa nífẹ̀ẹ́ yín gbogbo èèyàn la fẹ́ bá yín ṣe gbogbo èèyàn la pọ́n yín lé iṣẹ́ tẹ bá ń ṣe á gbòòrò ẹ máa ṣàyìn dáadáa ẹ máa ní recognition lórí nǹkan kíkọ tẹ bá ń ṣe àwọn èèyàn á pọ́n yín lé dáadáa àwọn èèyàn nífẹ̀ẹ́ yín dáadáa lọ́jọ́ tòní ohun tẹ bá fọwọ́ bà á dún ohun tẹ bá lé ọwọ́ yín máa tó bá ṣe pé ẹ̀yin àtọ̀gá ẹ̀yin àtàwọn èèyàn máa gún régé dáadáa ó dọ̀pọ̀lọpọ̀ yín bí kẹwàá pẹ̀lú olólùfẹ́ yín lá máa rí torí ẹ máa fi ìbí ìgbàgbé kẹ ní pleasure lọ́jọ́ tòní tí lè sì dára kẹ́yìn àti olólùfẹ́ yín kẹjọ wà papọ̀ lọ́jọ́ tòní wíwà papọ̀ yín á bí kí ìbáṣepọ̀ yín kó wọnú ara dáadáa kó dìpọ̀ dáadáa sí ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwẹ́ tẹ máa dàbí king and queen láwùjọ tí rí àwọlé fún yín ní gbogbo ọ̀nà ẹ ní stress ju bó ṣe yẹ lọ kẹ tó rí ṣe ọpọlọ yín á jí pépé ẹ máa wà creative ẹ máa wà intelligence dáadáa lọ́jọ́ tòní tìdùnnú tayọ̀ sílẹ̀ máa fi lọ́jọ́ tòní pẹ̀lú iṣẹ́ á lọ dáadáa relationship yín á lọ bó ṣe yẹ kó lọ ire ó nù àwọlé fún yín lénìí aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 lọ́sàn jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí ọjọ́ àánú ọjọ́ fọkànbalẹ̀ ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pààrin èèyàn àti mọ̀lẹ́bí agúnrégé àyíká yín àgbalẹ̀ fún rọrùn gbogbo nǹkan tó dàbí gbà pé ó ti ń ṣẹlẹ̀ látijọ́ mẹ́ta nu fámílì tó ń dùnmọ̀ òmò mọ́ yín kò ní dùnmọ̀ òmò yín mọ́ tó ṣe é pé ògbà arọlẹ̀ ọkàn abalẹ̀ àyíká yín àgbalẹ̀ fún àlàáfíà àti ìrọ̀rùn kò ní sí wàhálà kò ní sí ìdààmú ìbáṣepọ̀ yẹn àti fámílì gan àtúnkún régé dáadáa lọ́jọ́ tòní bóyá ń wá solution sí nǹkan kan láti jọ ìnà mọ̀lẹ́bí ó ṣeéṣe kí solution yẹn wáyé lọ́jọ́ tòní bóyá ìjíròrò tó lágbára kan ló ti wáyé láàrin èèyàn àtèèyàn tó jọmọ́ olólùfẹ́ yín àbí mọ̀lẹ́bí kan àbẹ́ni tó súnmọ́ yín ó ṣeéṣe kí gbogbo ẹ̀ yanjú lọ́jọ́ tòní àlàáfíà tẹ̀ ń fi àgbalẹ̀ ṣùgbọ́n ẹ máa tún fẹ́ bízì pẹ̀lú àwọn kankan tó jọmọ́ ìdàgbàsókè inú ilé yín ìdàgbàsókè fámílì lọ́jọ́ tòní ẹ máa fẹ́ máa ṣàwọn àtúnṣe kan nínú fámílì tàbí kọ́pọ̀ míì inú yín kọ́ máa ṣàwọn àtúnṣe kan nínú ilé yín lọ́jọ́ tòní bí ẹ fẹ́ kó wọlé tuntun ẹ fẹ́ ṣàtúnṣe ilé tuntun yẹn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ó ṣeéṣe kó fẹ́ wáyé lọ́jọ́ tòní fún yín ọjọ́ orí lọ́jọ́ tòní jẹ́ láti fi ṣàwọn nǹkan wọ̀nyí ẹ̀yin tẹ̀ ń kọ́lé lọ́wọ́ ẹ̀rọ ọ̀ṣẹ̀ lásìkò yóò ṣeéṣe kí ẹ rí ṣe débì kan ní àsìkò tí ẹ wáyé ẹ̀yin tẹ̀ sì fẹ́ kọ́ ilé ẹ fẹ́ ra ilẹ̀ ẹ fẹ́ kọ́lé ẹ lè ṣe lọ́jọ́ tòní kò sí wàhálà rárá eré àwọlé fún yín dáadáa lọ́jọ́ ti tòní tẹ bá lọ sí ibi iṣẹ́ pàápàá yín tẹ̀ ń ṣiṣẹ́ láti ilé ẹ máa ríre gbámú dáadáa lọ́jọ́ tòní bá ṣe pé yín àti mọ̀lẹ́bí àwọnú ara dáadáa lọ́jọ́ tòní ire owó sì lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú aago 1 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o
ọjọ́ àánú, ọjọ́ ìrọ̀rùn, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé àwọn èèyàn fẹ́ bá yín ṣe, ẹ̀yin náà fẹ́ bá àwọn èèyàn ṣe ló jẹ́. Ọjọ́ tó ṣe é pé ẹnu yín báyìí òun lẹ́ fi kóre wọlé, òun lẹ́ fi kóre dé lọ́jọ́ tòní. A ti sọ̀rọ̀ yín náà ní àná òde yìí, èní náà ẹnu yín náà ló sì fẹ́ ràn yín lọ́wọ́. Ẹ lo advantage ọ̀rọ̀ ẹnu, ẹ fọgbọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀. Ọgbọ́n ìmọ̀ àtòye yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa ní ọgbọ́n, ẹ máa ní òye, ẹ sì máa ní ìmọ̀ dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan wọ̀nyí lá ràn yín lọ́wọ́. Ẹ ṣọ́ra ṣe, ẹ má jẹ́ kẹ́nu gbé yín ju bó ṣe yẹ lọ. Ẹ ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó sọ̀rọ̀ jáde lọ́jọ́ tòní. Ọgbọ́n orí àtọpọlọ orí yín àwọn èèyàn lè fẹ́ yá lọ lọ́jọ́ tòní. Kọ́ni lágbájá gbà mí lámọ̀ràn, àmọ̀ràn tẹ́ bá fún wọn ó lè múnú wọn dùn, tó yẹ kó máa wọ̀ pé lágbájá yìí ó wọ́ tẹni tá à ń fi sípò báyìí, ó wọ́ tẹni tá à ń fi nǹkan báyìí fún ìdí èyí. Inspiration yín, ọpọlọ pípé yín, ẹ lò lórí ohunkóhun níbi iṣẹ́ àbí láyèkáyè, àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín látara bẹ́ẹ̀ lọ́jọ́ ti tòní. Tẹ́ bá lè ṣe eléyìí kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Free day lọ́jọ́ tòní jẹ́ tíṣẹ́ á lọ dáadáa, tí ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, tí ire wá sì wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 6:10 ní ìrọ̀lẹ́ sí aago 7:10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lime green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tábìlì láàrin November 23 sí December 22. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tí ire á wọlé fún yín ni. Ẹ ní ṣe wàhálà ju bó ṣe yẹ lọ gan kí ire tó wọlé. Ó kàn ṣeé ṣe kí iṣẹ́ fẹ́ pọ̀ lọ́rùn yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n gbogbo ìtẹ́ bá ń fọwọ́ bàbá ẹ̀ òun lá máa dó fún yín. Gbogbo ìtẹ́ bá ń ṣe pátápátá báyìí lẹ́ máa rí ṣe nídìí ẹ̀. Owó á wọlé fún yín lọ́jọ́ tòní bó ṣe wà lọ́kàn yín láti bí àná àbí jẹta nìyẹn, bí ìgbà pé kówó wọlé. Owó báyìí ló wà lọ́kàn yín rẹpẹtẹ jù torí nǹkan pọ̀ tẹ́ fẹ́ mọ́náwó lé lórí lásìkò yìí. Àwọn nǹkan pọ̀ tẹ́ fẹ́ rà, ẹ fẹ́ ra àwọn nǹkan tó ṣe é pé ó jọjú lásìkò yìí, tó ṣe é pé ẹ̀ ń lé owó lé lórí pé kíní mo fẹ́ nídìí ẹ̀, nǹkan mo fẹ́ ṣe láṣeyọrí. Àṣeyọrí báyìí lẹ́ẹ̀ máa lé lórí àwọn kankan lásìkò yìí, tó sì jẹ́ pé nǹkan náà fẹ́ ná yín lówó rẹpẹtẹ. Ìtẹpámọ́ṣẹ́ yín lè ní abíire, abówó àbànú, abífọ̀kànbalẹ̀. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ẹ má ṣàfarawé ẹnikẹ́ni lọ́jọ́ tòní o. Ẹ ṣe nǹkan yín ní bẹ́ẹ̀ ṣe wù yín láti ṣe, òun ló dára. Ẹ gbọ́dọ̀ ṣàfarawé rárá lọ́jọ́ tòní. Ohun tọ́rẹ́ mi ṣe lèmi náà máa ṣe, ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ fálẹ̀ mọ̀ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrè gbámú. Àwọn tẹ́ bá sì fẹ́ rà, ẹ farabalẹ̀ dáadáa lé lórí. Ẹ má kówó ra nǹkan tó ṣe é pé ó máa padà dàbí ìgbà pé ẹ fẹ́ máa regret lọ́jọ́ iwájú. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ ti tòní. Ṣé á lọ dáadáa fún yín, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Kò sí rẹpẹtẹ lénìí, ire owó máa wọlé fún yín lénìí. Aago 10:15 ní àárọ̀ sí aago 11:15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele Eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé issue díẹ̀ lè fẹ́ wáyé láàrin yín àti olólùfẹ́ yín. Olólùfẹ́ yín lè nílò attention yín lọ́jọ́ tòní, tó ṣe é pé ọ̀rọ̀ tara yín báyìí lẹ́ẹ̀ máa rò lọ́jọ́ tòní. Bára yín ṣe fẹ́ wà òkè, bẹ́ẹ̀ fẹ́ ní dàgbàsókè, òun ló máa bá yín púpọ̀ lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ fẹ́ para yín láti tẹ̀síwájú nínú ayé ló máa bá yín lọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ máa ronú nípa àtẹ̀yìnwá, ẹ máa ronú nípa bí tẹ́ dé dúró àti bí tẹ́ ń lọ, tó sì jẹ́ pé ìfálẹ̀mọ́ ọkàn yín láti ṣàṣeyọrí lórí àwọn nǹkan tẹ́yin fúnra lára yín ṣe lásìkò yìí ló máa bí. Ní ìfẹ́ tẹ ní báyìí ara yín lẹ fẹ́ fi hàn lọ́jọ́ tòní, ṣùgbọ́n olólùfẹ́ yín á máa wò pé lágbájá ṣò láìkì mi ni, lágbájá báwo ló ṣe ń ṣe báyìí, ó ṣe ṣe kí yẹn fẹ́ bí issue díẹ̀ láàrin yín lọ́jọ́ tòní. Olólùfẹ́ yín lè nílò responsibility kan, bóyá owó kan ni, bóyá nǹkan kan bí opportunity látọ̀dọ̀ yín ni, tó ṣe é pé ó ṣe ṣe kí ẹ má láǹfààní àti ṣe fún wọn, tàbí kẹ́yìn gan máa wò pé bóyá kẹ́ consider, ṣùgbọ́n tí yín gangan máa wà tẹ́ fẹ́ pálẹ̀mọ́ lọ́jọ́ tòní. Tá fẹ́ dàbí ìgbà pé báwo mo fẹ́ ṣe ọ̀nà mo fẹ́ gbé gbà, tá fẹ́ bí confusion, tá fẹ́ bí stress díẹ̀ fún yín lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò kẹ́ fọgbọ́n ṣe lé lórí. Ohun tó bá kẹ́ sún síwájú kẹ́ tó ṣe ẹ lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní, kò sí wàhálà, kò sí ìdààmú. Tẹ́ bá lọ síbi iṣẹ́ ẹ máa rí iṣẹ́ ṣe dáadáa, ẹ máa rí ire gbámú. Ṣùgbọ́n relationship yín yẹn ó ṣe ṣe kí ó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Ẹ má fàyè gba kí ìyẹn jẹ́ distraction fún yín láti falẹ̀ mọ́ nǹkan tó ṣe kókó fún ìdàgbàsókè ìgbésí ayé ti yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára. Aago 6:30 láàárọ̀ sí aago 7:05 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ ní láti ní ìrẹ̀lẹ̀ dáadáa, ẹ gbọ́dọ̀ gbéraga bó tilẹ̀ kó kéré mọ́ lénìí, ẹ sì gbọ́dọ̀ ṣèṣe kárí mi ju bó ṣe yẹ lọ, ẹ gbọ́dọ̀ jẹ́ kẹ́nìkankan mọ ibi tẹ́ pa sí, ibi tẹ́ kún sí, ọ̀nà tẹ́ ń gbégbà tí nǹkan fi ń lọ dáadáa kí ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní kó má bàa babẹ̀ jẹ́ o. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìjọjọ́ tó ṣe pé ẹ máa ní clarity nípa àwọn kankan tó ṣe pé ó dì sí yín lọ́kàn látijọ́ ẹ̀. Ẹ máa láwọn àlá tó lágbára láti bí ijọ́ mẹ́ta tó ṣe pé àwọn àlá yìí sì máa ní ìtumọ̀ sí ìgbésí ayé yín. Àwọn àlá tẹ́ bá lá lásìkò yìí ó dára kí ẹ ṣiṣẹ́ lé lórí, ó dára kí ẹ tọ̀ àwọn onímọ̀ kan bá yín tú àlá lọ. Yín tẹ́ fẹ́ túmọ̀ àlá yẹn láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú náà láǹfààní àti kàn sí wa ní WhatsApp bákan náà. Àwọn àlá tẹ́ bá lá lásìkò yìí á ní ìtumọ̀ sí ìgbésí ayé yín. Àsìkò oríire lásìkò yìí jẹ́, ẹ ní láti wà ní ìmọ́tótó púpọ̀ ló dára.
ẹ gbọ́dọ̀ wà ní ìdọ̀tí rárá. Ẹ sì paramọ́ lásìkò yìí náà dára púpọ̀. Àsìkò yìí ò ń ṣàsìkò ìbálòpọ̀ rẹpẹtẹ. Kẹ́ kíyèsára dáadáa. Àsìkò tẹ́ ní láti wà ní mímọ́ tẹ́ ṣe prayer ládé yìí. Ẹ ṣe prayer fún nǹkan tẹ́ ń fẹ́. Ẹ bọ́lọ́run sọ̀rọ̀, ẹ bẹ́lẹ́dà yín sọ̀rọ̀ lọ́jọ́ tí tòní gbogbo ìtẹ́ ń fẹ́ yẹn ó ṣe ṣe kọ́ ló ń ṣe fún yín. Ẹni tẹ́ bá sì ṣe prayer ó ṣe ṣe kẹ́ gba ìmísí. Ìmísí yìí sì máa jẹ́ tó ṣe pé á tún fi tọ́ yín sọ́nà nípa pé nǹkan tí mo fẹ́ ṣe mo ti gẹ́ẹ̀tì ọ̀nà tí màá gbé gbà. Mo ti mọ nǹkan tí mo fẹ́ ṣe lé lórí tí gbogbo á fi balance tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú. Iṣẹ́ yín á lọ dáadáa lẹ́yìn tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́. Iye owó náà wọlé fún yín lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára lọ́jọ́ tòní tẹ́ bá ti kanra mọ́ wọn jù torí ó ṣeé ṣe kó máa bá kanra dé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́jọ́ tòní. Aago 8 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́. Ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn lẹ́fi bá àwọn èèyàn ṣe lọ́jọ́ tòní. Àwọn èèyàn bá yín ṣe. Ó ṣeé ṣe kẹ́ rí àwọn ọ̀rẹ́ tuntun. Ó ṣeé ṣe kẹ́ rí àǹfààní kan látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ tó ṣe ń pa àǹfààní máa ràn yín lọ́wọ́. Á fà yín lọ́wọ́ sókè. Á bíre fún yín lásìkò yìí tó ṣe pé ó dára kẹ́ ṣe nǹkan yín ṣe ìṣe tíìmù, ìṣe ẹgbẹ́, ìṣe gúrùpù lásìkò yìí. Kò dára kẹ́ lẹ fẹ́ dá nǹkan ṣe. Kò dára kẹ́ lẹ fẹ́ wà selfish lọ́jọ́ tòní. Ẹ má dá nǹkan ṣe lọ́jọ́ tòní. Ẹ bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tó rọ̀gbà yín ká wá ràn yín lọ́wọ́ lórí nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe lásìkò yìí. Ẹ fi rí iṣẹ́ láṣeyọrí. Ẹ má dẹ̀bẹ̀ sí àyàlò nǹkan lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá sì ń wọ ọ̀nà ẹ lè bá àwọn ọ̀rẹ́ yín sọ pé ọ̀nà wo lẹ́yìn gbé gbà tẹ́ fi ń ṣiṣẹ́ ìtẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà bóyá báwọn ṣe ṣiṣẹ́ yìí ó tún easy ẹ tún béèrè lọ́wọ́ wọn bí ó ṣe ṣe kọ́ fà ìdí àkan wọ̀nyí tó ṣe pá ràn yín lọ́wọ́ láti ṣàṣeyọrí lórí ohun tẹ́ ń ṣe lásìkò yìí. Àṣeyọrí wà fún yín lásìkò yìí ṣùgbọ́n sọ́pọ́ọ̀tì àwọn ọ̀rẹ́ òun ni á ràn yín lọ́wọ́ lásìkò yìí jù sọ́pọ́ọ̀tì ara ti yín gangan lọ. Fún ìdí èyí ẹ báwọn èèyàn ṣe ẹ wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín lọ́jọ́ tòní tẹ́ bá yètè dé láti fi iṣẹ́ ẹ jáde ẹ stroll pẹ̀lú wọn kò sí wàhálà kò sí ìdààmú ṣé á lọ bó ṣe kó lọ lénìí. Relationship yẹn á lọ dáadáa bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ turquoise blue sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa. Láṣẹ Ìdùmarè. Ire o.